gbogbo àgbáyé ìbámu oríkì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn tó? Ṣé àmín? Ṣé wọ́n rẹ̀ àdúrà tó fẹ́ gbà yìí? Tí ayé bá gbọ̀gbọ́n lórí ènìyàn, á dàbẹ̀ pé èèyàn ò mọ̀ ṣe. Ó sọ fún Ọlọ́run, ọgbọ́n tí màá fi rin ìrìn àjò ọdún yìí, tí màá fi ṣe àṣeyọrí, Olúwa jogún ọgbọ́n náà fún mi lónìí. Àdúrà! Oh yes. Gba àdúrà yìí o. Béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tó fi ìrìn àjò 2015. Ọgbọ́n. Béèrè, Ọlọ́run fún mi ní ọgbọ́n tí màá fi ìrìn àjò 2015 tí mi ò ní rí ìjákulẹ̀. Sọ fọlọ́run fún mi ní ọgbọ́n tí màá fi rin ìrìn àjò ọdún yìí tí ò fi tò ìgbésí ayé mi, tí àdúrà tí mo gbà tí màá fi nípa ẹ̀sí rere. Béèrè fún ọgbọ́n náà lọ́dọ̀ Ọlọ́run. Sọ fọlọ́run fún mi ní ọgbọ́n o. Gba àdúrà kó béèrè fún ọgbọ́n. Jésù Olúwa wa. Lajú kò gbọ́ mi tó ló ń gbàdúrà bẹ́ẹ̀ pé nǹkan tá à ń sọ òye ẹ. Torí pé àwọn ẹ̀dá táwa láyé lónìí àlọ́gbọ́n ló kì í jẹ́ ká ṣe àṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ sọ ọgbọ́n dànù ní kẹta kan lé owó ká dẹ̀ lu aṣọ olówó ńlá, ká tó ẹ̀yìn sisi kẹ́ tó ìkànnà sọ́wọ́, kẹ́ tó kìnìún kẹ́ tó sójú. Èyíká tẹ́ mọ̀ nìyẹn kò sọ́gbọ́n lórí ẹlòmíì. Tó o bá lọ́gbọ́n èèyàn ò lè ṣòwò kó jèrè. Téèyàn ò bá lọ́gbọ́n kò lè gbé ní ọkọ pẹ́ o. Téèyàn ò bá lọ́gbọ́n kò lè bá obìnrin gbé. O ti rí rẹ̀. Ìwọ tó bá fẹ́ lọ ní ọgbọ́n ló lè bá obìnrin gbé. Ìwọ tó bá ní ọgbọ́n ló lè bá ọkùnrin gbé. Ìwọ tó bá ní ọgbọ́n ló lè ṣiṣẹ́ nílé iṣẹ́ kò ní fọkànbalẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n àwọn àtàṣe lè ní àlọ́gbọ́n. Ọgbọ́n tá a ní ni pé ká lọ sí ilé iṣẹ́ yẹn ká lu jìbìtì. Ó gbà pé bó ṣe lu jìbìtì yẹn àìlọ́gbọ́n yẹn ló máa fi ná owó náà. Ṣùgbọ́n ẹni tó lọ́gbọ́n tó bá lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ ní tí bá pa 1,000 naira jẹ́ kí sèpù nínú ẹ̀. Ó lọ́gbọ́n nìyẹn. Kì í jọgbọ́n pé orówó lè ní. Bóyá ẹni tẹ́ ṣe yahoo kiri owó yẹn ẹ kú lọ ẹ lọ ra mọ́tò ẹlẹ́yìn ńlá ẹ lọ máa so hòtẹ́ẹ̀ ẹni yàrá síbẹ̀ ẹni suit síbẹ̀ ẹ ti sanwó ẹ̀ for 2 years. Ó gbàgbé pé ọjọ́ kan owó yẹn máa tán. Ṣùgbọ́n ẹni tó bá lọ́gbọ́n ó máa owó yìí tí ò bá sí lọ́la kí ni mo lè fi ṣe, kí ni mo máa jẹ. Àwa táwa láyé lónìí àkíronú ẹ̀ mọ́. Mo sọ pé mo náà investment à ń jẹ lẹ́nìí investment àwọn bàbá tó kàwé ni tẹ́pẹ́ standard six náà kà wọ́n wá gba ẹ̀yìn tẹ́tí lọ gba BMSc tẹ́ gba diploma tẹ́ gba the highest degree tẹ́ ẹ̀ lọ sí Ohio University in America ẹ̀ lọ sí Ohio University of Iwo Ilẹ̀ ẹ̀ lọ máa fi sáàfù wọn. Ṣùgbọ́n àwọn bàbá yẹn standard six ni wọ́n kà. Mo sọ pé mo ní bàbá mi ò kàwé oníṣòwò ńlá dẹ̀ ni owó tó máa kọ́ máa rí láyé òun lọ gbẹ́lẹ̀ òun kó owó yẹn sínú ẹ̀. Tó bá ti bu òkèlè oúnjẹ kan tó bá oúnjẹ tó bá máa kọ́ bu òkèlè tó bá máa kọ́ jáde níbẹ̀ á fi ṣàdúrà lọ fi sórí owó yẹn. Owó tó ń lò owó ẹyọ lọ́dún náà lọ́hùn á tún fi ṣàdúrà owó yìí máa pọ̀ sí ni o owó yìí máa pọ̀ sí má jẹ́ kán jí ẹgbẹ́ bí o
ṣé kìí ṣọgbọ́n ló lò yẹn ibi tó ti ń ṣàdúrà lọ́rẹ́ ẹ̀kan ti wá rí pé ọ̀rẹ́ mi mú dé kó máa lọ ṣàdúrà ń bẹ̀ yẹn kí ló lọ tó gbẹ́bọ síbẹ̀ ni ó ní òun gbẹ́bọ síbẹ̀ ṣùgbọ́n òun kówó síbẹ̀ ni ọ̀dọ̀ rẹ̀ yẹn ló dẹ̀ ń gbé ọ̀rẹ́ wa sọ pé ní tó fi kówó yẹn síbẹ̀ yẹn ó ṣe kówó yẹn lọ kó lọ máa fi ra kòkó nígbà tán lọ wówó yẹn ó ní ọtí rélé tó ti ń bàjẹ́ ń bẹ̀ bó ṣe di oníṣòwò ńlá nílùú nìyẹn kò lè fi dí ìkòkò owó ṣó mọ̀ pé ọgbọ́n ni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá rí owó tó pọ̀ lẹ́nìí kí lẹ fi ṣe kò sọ́gbọ́n torí pé àwọn ìyá wa lọ́gbọ́n gbà ló jẹ́ pé lé ọkọ̀ kì í ṣe pé wọn ò rí wọ̀sí wọ́n rí wọ̀sí ìwọ̀sí tó rí gbà yẹn ẹ̀rí sìn ṣèbọ̀pẹ̀ tí bẹ́ẹ̀ gbé báàgì ṣèbọ̀pẹ̀ tí bẹ́ẹ̀ fọṣọ ṣèbọ̀pẹ̀ tí bẹ́ẹ̀ tẹ́bẹ̀ àwọn bàbá wa wọn kì í báyà wọn ṣe ìkọ̀kọ̀ wọ́n dẹ̀ gbélé yẹn successfully ṣùgbọ́n torí pé ẹ̀yin dẹ̀ lọ́gbọ́n lẹ́nìí ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ ṣe ń dálé gbé kiri tínú yín dẹ̀ ń dùn ẹ̀ lọ gba 2 bedroom flat ẹ̀ lọ ra mọ́tò ẹ̀fẹ̀ sẹ́yìn ẹgbẹ́gẹ̀lé lásórí ẹni àwọn tó enjoy my life tó bá ti wọ ẹjọ́ 50-60 wàá jẹ mọ̀ pé òun enjoy life ẹ torí tó o bá réyàn jí ẹ láàárọ̀ tí gbogbo àwọn ọmọ tó bí tèrè lọ tó ti sá lọ wọ́n á bu ẹgbà yẹn pé mọ̀mọ́ èmi kọ́ mo ní kó má dó sílé bàbá wa ṣe hallelujah a ní kò béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tó máa fi tó lé ayé rẹ ó ti gbàwẹ̀ ó ti gbàdúrà ó ti ṣèṣọ́ òru ọgbọ́n wa gbọ́ wàá padà lọ sọ fún Ọlọ́run sẹ́ ọgbọ́n tí màá fi tó lé ayé mi tí ò ní fi dàrú mọ́ Ọlọ́run jogún ọgbọ́n náà fún mi jogún ọgbọ́n náà fún gbogbo àwọn ọmọ tó bá tara mi jáde àdúrà oh yes oh yes béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tó máa fi ṣe àṣeyọrí nínú ọdún yìí béèrè ẹni tó bá ní ọgbọ́n lórí ilé ayé gbé béèrè fún ọgbọ́n fún àwọn ọmọ rẹ ọlọ́pàá ọmọ mi lọ́kùnrin ní ọgbọ́n o fún ọmọ mi obìnrin ní ọgbọ́n o béèrè ọgbọ́n tó fi tò ilé ayé rẹ tó máa fi rọ̀ ẹ́ lọ́rùn ní 2015 yìí béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run sọ fún Ọlọ́run ìrìn gbogbo ẹ lọ́gbọ́n lónìí kó tó lọ lẹ́ni tí sọjọ́ ọpẹ́ láì bẹ̀rẹ̀ ọdún yìí sọ fún Ọlọ́run o lẹ́yìn ọpẹ́ mi ọgbọ́n tí màá fi tó ní ayé mi lónìí Olúwa fi fún mi ọgbọ́n tí màá fi bá ọkọ mi gbé ọgbọ́n tí màá fi bá ìyàwó mi gbé ọgbọ́n táwọn ọmọ mi á fi bá ìrìnàjò ayé wọn tó máa fi tẹ̀ wọ́n lọ́rùn Olúwa jogún ọgbọ́n náà fún wa lónìí béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tó bá ti lọ́gbọ́n o ti ní gbogbo nǹkan gba àdúrà sí Ọlọ́run máa béèrè ọgbọ́n Ọlọ́run ní gbogbo ìrìnàjò ayé rẹ. sọ fọ́lọ́run jogún ọgbọ́n fún mi nínú ọdún yìí Jésù Olúwa wa ṣe àmín ọgbọ́n ló ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ó dẹ̀ gbọ́dọ̀ rí ọgbọ́n yẹn kó tó lọ lénìí ọpẹ́ ìbẹ̀rẹ̀ ọdún lélẹ́yìí wàá fi béèrè fún ọgbọ́n Ọlọ́run bá Sólómọ́nì sọ̀rọ̀ ó ní béèrè kan tí ó fẹ́ ó sì béèrè fún ọgbọ́n ó fi darí odidi ìlú kó àwọn kàwé ń gbà yẹn gbogbo àwọn dáadáa wọn yóò kàwé
Jésù ò kàwé àbúgbàgbọ́ lọ sí skul ó mọ skul ẹni ṣùgbọ́n burúkú wọn ní ọgbọ́n òun làwọn àgbà ṣe ń pè wọn ní ọgbọ́n ògbọ̀n kò kọ̀wé ó lè mọ ìwé kan má rírọ ìwé má lọ́gbọ́n ìwé yẹn useless ẹni tó dẹ̀ kàwá dẹ̀ máa control ẹ torí pé ó ní ọgbọ́n ṣe hallelujah hallelujah. ó ní wá lásán lè ní. gbóhùn mi ire nìkan mo mọ̀ gbóhùn mi ire nìkan mo mọ̀ lọ́rọ̀ lérò àti níṣe lọ́rọ̀ lérò àti níṣe ò bàbá. gbóhùn mi ire nìkan mo mọ̀ gbóhùn mi ire nìkan mo mọ̀ lọ́rọ̀ lérò àti níṣe lọ́rọ̀ lérò àti níṣe ò bàbá. rántí ìpè tó pè mí sí rántí ìpè tó pè mí sí káráyé má ṣe fi mí ṣẹlẹ́yà káráyé má ṣe fi mí ṣẹlẹ́yà wá bò òun wá lórí ògbé gbóhùn mi ìrẹ́lẹ́ kan mọ̀ mọ̀. àti ìṣe bàbá. ṣé àmì orin yẹn ó lè má ní túmọ̀ sí ẹ ibi kan mo fẹ́ kó fàyọ̀ ń bẹ̀ ó ní káráyé má ṣe fi mí ṣẹlẹ́yà téèyàn ò bá ní ọgbọ́n wọn á fi ṣẹlẹ́yà o wàá gbọ́ lọ jókòó wọ́n sọ̀rọ̀ òun náà ń sọ̀rọ̀ ò bá lówó kó dàbí àrọ̀ ni wàá gbọ́ ẹ̀gbọ́n mi ò lọ́gbọ́n èmi ni mo ń kọ̀ǹtró ẹ̀ o ti rí irú ẹ̀ rí wàá gbọ́ àti mi yẹn ó ní owó ṣùgbọ́n kò sọgbọ́n lórí ẹ̀ kí ni owó yẹn wá ṣe yẹn ó useless ọgbọ́n tó máa fi tolé ayé ẹ̀ lọ́dún yìí kò ní jẹ ẹ́ níyà ó tún lọ sínú àdéhùn sọ fún Ọlọ́run sẹ́ èní ni ọpẹ́ ìbẹ̀rẹ̀ ọdún nínú ìjọ èrè yìí ọgbọ́n tí màá fi lò ní ayé mi táwọn èèyàn máa fi ṣàánú mi tí màá máa fi rí àṣeyọrí tí mi ò ní fi rí ìjákulẹ̀ mọ́ Olúwa jogún ọgbọ́n fún mi àdúrà. Oh yes, oh yes, béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run o béèrè Ọlọ́run fún mi ní ọgbọ́n o tí màá fi tolé ayé mi lónìí. tó bá ní ọgbọ́n ti ní ohun gbogbo tán tó bá ní ọgbọ́n ìsinmi ọkọ ti bá ẹ ìyá tó ní ọgbọ́n ábọ́mọ̀ ìtòlé ayé rẹ̀ bàbá tó ní ọgbọ́n ábọ́mọ̀ ìtòlé ayé rẹ̀ béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run. béèrè ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run sọfọlọ jogún ọgbọ́n fún mi lónìí. Jésù Olúwa wa ṣe àmín. ọgbọ́n ló ń gbàdúrà lé lórí. ìyá tí ò bá rọ́gbọ́n kò ráyé wá bàbá tí ò lọ́gbọ́n kò ráyé wá. ọ̀pọ̀lọpọ̀ yín tó wà bí ìlànà ọmọ yín ti dìde ọgbọ́n òun lè fi tó fún wọn tó o bá lọ́gbọ́n mi ò ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu. bóyá ọjọ́ tí ọmọ yẹn lọ sọ fún ẹ lórí ìyá mi mo mà níbi 10,000 naira ọjọ́ ìlọrin tún pé o fẹ́ yéèyàn kú ìyá ẹ padà ẹ̀dẹ̀ wéèsì gbogbo 10,000 naira yẹn tán. àbó obìnrin tọkọ ẹ lówó lọ́wọ́ o lọ sí níbi tọkọ ẹ lówó sókàn jí owó ọkọ ẹ ó ń jí ó dẹ̀ mọ̀ pé ó ń jí lówó kò sọ̀rọ̀ ó lọ́ fowó yẹn ra aṣọ
ọjọ́ kẹbí kan pàdé oníjọ di asáyá mi ní 5,000 naira bẹ̀ yẹn o káwọ́ sókè ní òrówó látọjọ́ yẹn òrówó ẹ̀ jí mọ́ òrí jí mọ́. mo ti sọ fún ẹbí rí mo ní tọkùnrin tó bá pè ẹ́ ọkọ ilé ẹ̀ ó ní dìá gba 10,000 naira ó sèfù ẹni o á dẹ̀ lo lágbèjà ní take this money as your pocket money irọ́ ló pa o tó bá rè pé o lọ rè pé o ti ní pocket money o wá lọ sí boutique àbí àṣọ àní o lọ fi káṣọ jọ ó rí mi ìgbà mọ́ my husband is always give me pocket money every month ó ń sèfù ẹni tòròdé tó a ti wá bẹ́ẹ̀ ló máa mọ̀ pé kò sèfù owó yẹn kì í jẹ́ kó dàjí ẹ́ ṣùgbọ́n tó bá yẹ kó obìnrin tó ní ọgbọ́n ó fẹ́ ní 10,000 naira ọ̀rọ̀ àkọ́ 2,000 àbí 3,000 nù ẹ̀ àbí the highest 4,000 naira ó sèfù yòókù end of the year ó wá pé jókòó wá lẹ́sọ̀ ẹ̀ díà nínú owó tó fún mi yẹn mo sèfù ó dẹ̀ ti ní like bí 70,000 naira mo sèfù 40,000 àbí 30,000 ní owó yẹn táìpọ̀ ọkùnrin gidi ní o tóun náà ní ọgbọ́n á bí ṣètẹ̀ lọ́jọ́ yẹn bóyá 10,000 naira ló ti fún ẹ tẹ́lẹ̀ ó gbúdọ̀ lè increase ẹ̀ sí 15,000 naira àbí 20,000 naira toró ti mọ̀ pé o ti jẹ́ àkáǹtì fún òun ó mọ̀ pé o kì í ṣe oníjẹkújẹ nìyẹn ṣùgbọ́n ọkọ ẹ fi gbà take this money no go and spend it go and sell it ìwọ náà bá bọ́ sọ́jà o lọ ná ọjọ́ tó bá ti tán lọ́wọ́ ẹ̀ ọjọ́ ìlànà kò kúrò nílé òun anápa ni ẹ́ á ní wọ́n ló jẹ́ kó òun lówó lọ́wọ́ my husband ó dẹ̀ fún mi lówó á ní gbogbo tí mo fẹ́ kí ló fi ṣe ná aṣọ ló fi ra kúpà ló fi ra ó dẹ̀ pé ní pocket money ọkùnrin ò ní pocket money kan fún ẹ ju kan tó bá fún wàrà ẹ̀rà wá fún ẹ ìyẹn ní pocket money ẹ̀ tọ́pọ̀ ẹ̀ bá lọ sọ́jà tó bá ra aṣọ fún ẹ tó bá ra ogun fún ẹ tó ra bàtà fún ẹ pocket money ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá fún ẹ ní raw cash owó báyìí kì í ṣe pocket money o tẹ̀yìn èèyàn máa kó lọ tẹ̀ wá ní kó èékánná sẹ́sẹ̀ ẹ lọ máa fi ra kírímù ẹ máa fi lọ kórun sórí ọjọ́ tí business ẹ̀ bá ti lọ déédéé ọjọ́ yẹn la mọ̀ pé ò láìsìkì àníyàwó tó ń fẹ́ yẹn ò láìsìkì bí mo ṣe ń kówó fún kan náwó mi ìnákúná ni o gbúdọ̀ béèrè fọ́pọ́n tó máa fi rìnrìn àjò ayé rẹ bó ṣe lè náwó bó ṣe lè ṣòwò bó ṣe lè báyàn gbé nílé ayé ó lọ sínú àdó sọ fún Ọlọ́run sẹ́ mo ti gbègbè ayé tuntun lọ báyìí Ọlọ́run fún mi lọ́gbọ́n tí màá máa fi rìnrìn àjò ayé mi tí mi ò ní fi dání ìjákulẹ̀ mọ́ tí èèyàn bá lọ́gbọ́n á máa rí ìjákulẹ̀ ta ló fẹ́ bó lórí burúkú èèyàn rìn kò sí jẹ́sọ fẹ́ tóbìnrin bá sọ pé òun máa kú síbi kan bẹ́ẹ̀ sàn ni o tọkùnrin bá dẹ̀ sọ pé obìnrin mo máa fẹ́ biocos ìpele méjì ni o ìkan wà wọ́n ti ṣépè fún wọn á máa sọ pé kò sọ́nà aníbẹ̀ ló máa kú sí elépè kan nìyẹn ìkan wà yẹn tó bá lọ́gbọ́n tó realize tó lọ béèrè dáadáa mo sọ mo ní láyé sí ẹ̀ kì í béèrè ìrìn àjò ẹ̀ kì í wá ibi tẹ́tí máa lọ́kọ mọ́ ẹ̀ kì í wá ibi tẹ́tí máa níyàwó mọ́ tábà ti rí ra wọn á ti tì í sìn tó bá dọjọ́ kejì my mommy tomorrow I will break my wedding ring ó fẹ́ mọ̀ bóyá ìdílé yẹn wọ́n ya wèrè ńbẹ̀ bóyá ìdílé yẹn bóyá ó lè ní wọn ò la ṣe jẹ́ orúkọ kórúkọ kiri náà orúkọ àbùkù ìyá rẹ̀ rí ìyá yẹn ìyá olóúnjẹ ni o orúkọ ni tó dẹ̀ ń lé oore jìnnà orúkọ tá a kà sí tọ́lọ́ ti parẹ́ nú ayé rẹ̀ kò ní gbérí mọ́ o gbúdọ̀ lè ní ọgbọ́n tó máa fi rin ìrìn àjò rẹ tó ò ní fi rí ìjákulẹ̀ mọ́ tó bá lọ́gbọ́n tó bá fẹ́ ní 10,000 naira o gbúdọ̀ ṣe sọ́ọ́ ti 20,000 láàárín ọdún kan ọgbọ́n nìyẹn ṣùgbọ́n ẹlòmísìn wọ́n fẹ́ pàwọ̀ ẹ̀ ń sìn ọgbọ́n wo ló fẹ́ fi ṣe lẹ́tọ̀ tó ní wọ́n fẹ́ jẹ tó bá béèrè fọ́gbọ́n lẹ́tọ̀ yẹn ò ní yí ẹ̀ ó dàbọ̀ ọmọ tó lọ sí skul tó kọ́ níwèé títí lẹ́nu ẹ̀dọ̀ dìde ó ní ooo that mommy I don't want to disappoint you I don't know book mo sọ fẹ́ jẹ bí àyè lọ́gbọ́n ló jẹ́ kẹ́ máa sọ ìbò àsìn kiri títì àsìn àbí àìlọ́gbọ́n ni ìyá ẹ bí ẹ máa wo stupid language táwọn èèyàn ń lò ó sìn màmá ẹ bàbá ẹ ìyá yẹn á dẹ̀ máa dáhùn ọmọ tó bí inú á ní màmá ẹ ṣe wà ń bẹ̀ bàbá ẹ ṣe wà ń bẹ̀ kò sọ́gbọ́n ni irú ọmọ bẹ́ẹ̀ ò fi kí lé síta tí ìyá bá dẹ̀ máa sọ àánú kàwé ìwé wo ló kà tọmọ ẹ ń pè ẹ ní bàbá ẹ tó pè ẹ ní ìyá ẹ tó déwájú ẹ mọ́ mi àsìn ṣé nǹkan tí ọbẹ̀ tá a sè yẹn àsìn ṣọ́bẹ̀ yẹn ti jiná àsìn ṣé ẹ ti lọ sẹ̀mọ́ yẹn àsìn ṣé ẹ ti lọ́ṣọ yẹn àsìn. èdè mélòó la fẹ́ kànú ẹ̀ àìlọ́gbọ́n ni tó bá lọ́gbọ́n ò nídìí gbogbo nǹkan wọn yẹn
ó ń lọ sílẹ̀ ló sọ fọlọ́ fún mi lọ́gbọ́n tí màá fi tolé ayé mi tí ò ní dàrú mọ́ ọlọ́fún ọmọ mi lọ́gbọ́n tí ilé ayé wọn ò ní fi dàrú tí màá ní sinmi ọkàn lórí wọn àdúrà. béèrè ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run. béèrè ọgbọ́n tí èèyàn fi tolé ayé ẹ̀ tó ń dùn, ọgbọ́n tí èèyàn fi bá ọkọ rìn, ọgbọ́n tí èèyàn fi bá ìyàwó rìn, ọgbọ́n tí èèyàn fi bí ọmọ gbé, tí èèyàn fi bá ìyá gbé, tí èèyàn fi bá bàbá gbé, ọgbọ́n tí èèyàn fi bá èèyàn gbé. Ọlọ́run jogún ọgbọ́n ẹ̀ fún mi lónìí kí má bàa rí ìjákulẹ̀ mọ́ nínú ayé mi. Béèrè fún ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ tí o wá ṣe lẹ́nu o gbọ́dọ̀ jogún ọgbọ́n fún ẹni tó máa fi tolé ayé tí o wá. Béèrè ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba alààyè. Jésù Olúwa wa, ṣe àmín. Jẹ́ kí mo fẹ́ sọ ọkọ fún ẹ tó bá lọ́gbọ́n wà níwà, torí pé àwọn èèyàn lọ́gbọ́n lè ní òjá níwà mọ́. Bẹ́yìn ìyá mi ṣe wà ń sọ ọmọ mélòó ló kúnlẹ̀ kí yín títì, tẹ́ bá gbé báàgì sọ ọmọ mélòó ló lè gba báàgì lọ́wọ́ nítorí kò sí ọgbọ́n kò lè níwà. Ṣùgbọ́n ọmọ tó lọ́gbọ́n nígbà wípé mo gbọ́dọ̀ kúnlẹ̀ kí mọ́mì láàárọ̀ náà, mọ́mì ẹ̀ka àròṣe jí dáadáa. Obìnrin mélòó ló lọ́gbọ́n sì tó kúnlẹ̀ kọ́kọ́ ẹ̀ torí kò sọ́gbọ́n. Ìwọ tó fẹ́ kọ́kọ́ ẹ gbóhùn kókun ti lè pọ̀ tó lára ọkùnrin, kò sọ́kùnrin tó lógun o, kò dẹ̀ sọ́kùnrin tó lógun. Ṣùgbọ́n ọgbọ́n ló máa fi bá gbé. Tógun ẹ bá ti ń lera wàá máa bá fún ọgbọ́n gbé, wàá máa lera. Ìwọ náà máa wò ó dáàdì ẹ pẹ̀lẹ́, nígbà tógun ẹ bá ti kúrò lára ẹ wàá tó kí ọgbọ́n ni. Ṣùgbọ́n o sọ oúnjẹ fọ́kàn ń sìn, ọmọ náà dé sùn wọn á ní kọ́kọ́ lọ ṣan wọ́n létí, ó jẹun nínú yàrá wọn á ní kọ́ lọ ṣan wọ́n sí kọ́tà rírú ẹ̀. Àwọn ìyá wa gan tẹkún ẹ̀ máa kúnlẹ̀ gbóúnjẹ fọ́kọ, ọkọ yìí ń lè ṣan mọ́ wọn lórí pélé ní iṣẹ́ ànímẹ́ onígbà, wọn á tún fọgbọ́n ṣe. Àìlọ́gbọ́n oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ wa ń yà, ọgbọ́n ló lè fi tó. Ìwọ tọkọ ẹ ní kókó kúrò lé ọkọ tó wọn náà kọ́ ọmọ tó kó lọ, mi ò ní gba 1 naira lọ́wọ́ ẹ̀, yéè mo bẹ̀ tètè lọ máa gbowó lọ́wọ́ ẹ o, tó o bá gbà mo sọ fún ẹ bóyá mo sọ nínú àdúrà tí mo ṣe arábìnrin kan ṣe marriage ní December, ọkọ tó ti filẹ̀ ó sọ fún mi ọjọ́ tó wá bí lánàá tó ọkọ ẹ ti filẹ̀ láti 15 years, ọjọ́ tó fẹ́ ṣe marriage ọkọ ẹ dictate fún, wọ́n lọ sí Dubai bí lórúkọ ẹ Swiss àbí bí lọ pé ibẹ̀ náà tó lọ ra lace wá fún àti bàtà àtàwùkọ plane ló gbé dé. Ọjọ́ tán ní kágò kan fail ní airport, ìyá yẹn ó bẹ̀ mí, ó ní kí bá ń jọ kí bá ń lọ sínú ìṣòro àti àdúrà, ó ní aṣọ dáàdì tó ń fẹ́ lọ gbé fún dáàdì yẹn ò bẹ̀tẹ̀ bá tọ́ ọmọ yẹn. Ṣùgbọ́n ọgbọ́n ló wá ń lò. Ó gbúdọ̀ béèrè fọ́gbọ́n pé ọlọ́májẹ́ rí ìjákulẹ̀ nínú ọdún yìí ní gbogbo ìgbésẹ̀ tí bá ń gbé. Àdúrà. Jésù Olúwa wa, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ ti Jésù, bí o ṣe rìnrìn àjò ẹ lọ ní 2015 yìí, ìwọ ìyá tó wà bí lónìí, ìwọ bàbá tó wà bí lónìí, ìwọ ọ̀dọ́ tó wà bí lónìí,
ọgbọ́n tẹ́ ò fi gbé ilé ayé yìí tí ò rọ̀ yín lọ́rùn Ọlọ́run Èlíjà yóò jogún ọgbọ́n náà fún yín o. ọgbọ́n tẹ́ ò máa fi gbégbé ayé yín tẹ́ ò máa fi dẹni yẹn ní àpọ́nlé táwọn èèyàn máa fi ṣàánú yín mo gbà á ládùúrà Ọlọ́run Èlíjà yóò jogún ọgbọ́n náà fún ẹ ní àárọ̀ yìí. bí o ṣe wá fún ọpẹ́ ìbẹ̀rẹ̀ ọdún nínú ìjọ yìí ọpẹ́ rẹ tí ò ní Ọlọ́run yóò fi jogún ọgbọ́n fún ẹ o. bí o bá ṣe rìnrìn àjò rẹ ò ní rí ìjákulẹ̀ mọ́ gbogbo ọmọ rẹ lọ́kùnrin lóbìnrin wọn ò ní rí ìjákulẹ̀ mọ́. ìwọ ìyá tó wà bí lónìí ìwọ bàbá tó wà bí lónìí lórí ọmọ ò ní rí ìjákulẹ̀ mọ́. Jésù. ọgbọ́n tó fi tọ́ ọmọ ẹ̀ tó fi jẹ́ ènìyàn Ọlọ́run yóò jogún ọgbọ́n náà fún yín. Àmín Jésù. ẹ ní ṣe lásán. Àmín Jésù. ọpẹ́ yín lónìí yóò ní ìtẹ́wọ́gbà. Àmín Jésù. bẹ́ẹ̀ ló máa rí. Àmín ó tẹ̀lé bẹ́ẹ̀. Àmín Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù.